ǹjẹ́ agbára kan tiẹ̀ wà ǹjẹ́ ètò kan tiẹ̀ wà ǹjẹ́ nìkan wà tẹ́ pé tí èèyàn lè ṣe nílànà àdúrà nílànà tìbílẹ̀ tí a fi rí stay gbà tá a fi rí ìwé gbà nílùú òyìnbó. Àdúrà wa kó nǹkan wà àdúrà wa tá a gba stay. pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe pé ká àdúrà wa tó ti yé sè ó wà dáadáa ṣùgbọ́n nǹkan tí wọ́n ṣe àwọn èèyàn wa ń sìn yìí ní àdúrà tó fẹ́ gbà láì jẹ́ pé o lọ gbọ́ olúgbòhùn tàbí o là fọṣẹ́ wà ní sùúrù ìmí ìsìn tó bá ní kó máa gbàdúrà fún un tó bá ti pọ́sẹ̀ méjì tí o ti rí kinní yẹn o ti dùn ní tìmí o ti sá lọ nìyẹn ìwọ tó fẹ́ gba ìwé ìgbélú tí o ní ìwé ìgbélú dà láàmú a máa ṣe wá àtàbá ń gbàdúrà ó lè jẹ́ pé láti ilé ni wọ́n ti sìn ẹ́ lọ aláti kọ́kọ́ fèsì àwọn àjẹ́ yẹn náà àwọn ti ilé náà kan tó tá àdúrà yẹn tó lè gbà àdúrà yẹn lè fẹ́ gbòtù mẹ́ta ẹnìkan fóònù mi láìpẹ́ yìí nígbà tí mo ṣiṣẹ́ fún ọdún wọn ṣe àìdí sẹ́ẹ̀dì 100,000 sí mi ó ní òun ti ríwé gbèlú tí òun ó lò ti padà rí gbà àìmọye àwọn bẹ́ẹ̀ àwọn méjì wà tá à ń ṣe fún tọ́wọ̀n farabalẹ̀ tó wọ́n rí gbà o èmi á máa sòtítọ́ fún yín o wọ́n máa kọjú nígbà tó bá ń ṣiṣẹ́ fún wọn bí ìṣòro gbàdúrà fún wọn wọ́n tún ti lọ sẹ́dọ̀ bàbá Yẹ̀mí wò wọ́n máa sákìlì wọn ní dúró lójú kan wọ́n máa palúpọ̀ wọ́n ṣàpà ó máa àfẹ́ ti wọn ṣùgbọ́n kì í ṣe ìwọ lè jẹ́ ilé náà ti sì ẹ́ lọ ogun yẹn náà máa kọ́kọ́ ṣẹ́tán ó lè tó wá ṣẹ́tán sí káwọn yẹn tún rí ẹ wọ́n tó wá dojú kọ wá nǹkan tí problem fi ń ṣẹlẹ̀ ilé òde sí ni kò sí òjíṣẹ́ Ọlọ́run kan mọ́ tàbí àwọn babalá àfáà mọ́ tó fẹ́ máa ṣèṣẹ́gun mọ́ bẹ́ẹ̀ ni òun ni tó o bá dẹ̀ ṣe kó o ṣẹ́gun fún ẹnìyẹn náà kò lè fírì táwa dẹ̀ sọ pé kọ́ ní sùúrù mírèkù náà ń fẹ́ chapter kí ni a máa ṣe o béèrè o káwọ̀ ọ̀nà torí àtáàkì ni àwọn ẹni bí yẹn wọn ọdẹ yìí a máa mú ìṣọ̀pá kọ́ńkà wọn náà ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ ní sùúrù mọ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kí tíwíyá àwọn nǹkan wà mírèkù náà ń fẹ́ in Jesus name I pray wonder mo lẹ́sẹ̀ kọ́ sáà lọ máa wá wá kú wa kọ́ lọ gbàgbára torí pé mo fẹ́ ṣiṣẹ́ fún nìkan kó de ọjọ́ ìdájọ́ kí n máa jìyà ẹ̀mí ò bá yẹn ṣe yẹn ẹ̀bùn tọ́lọ́run bá fún mi lèmi ń lò tọ́lọ́run bá ṣí ẹ lójú kò sí nǹkan tó wà ní ayé asán ni afẹ́ kọ́lé mẹ́wàá afẹ́ ṣe gbogbo ẹ̀ vanish mi wàá fi sílẹ̀ lọ́jọ́ kan àwọn tí ò mọ̀gbà tó ṣe ló máa jẹ́. iṣẹ́ àgbẹ̀ tẹ̀tẹ̀ ni ẹ fẹ́ máa ṣe ń gbà abẹ́fẹ́ padà sí ṣé tẹ̀ ń ṣe báyìí ṣá. mi ò kó oríṣẹ́ àgbẹ̀ mi. Kú òun bẹ́ẹ̀ ẹnìkan bèrè níbi àbá yóò tí máa ṣe àgbẹ̀ náà ni ẹnìkan bèrè níbi. mo ń ṣe tẹ́lẹ̀ ẹgbẹ́ àgbẹ̀ tí mo ti wà ní almost 30-something years ṣé wọ́n sọ pé mo ṣe ẹ̀bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ àgbẹ̀ tí mo jẹ́ chairman l'Ogun State ṣé mo ṣe ẹ̀bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ àgbẹ̀ tí mo ti ṣe bí 30-something years ṣé gbogbo ẹ̀yàn ọmọ mi gbogbo gbàtẹ́rò rọ́ọ̀ṣì tí mo jẹ́ wòlíì mi máa lọ sóko mi máa kó tòmátò ṣùgbọ́n máa pátá wá àwọn tó mọ̀ mí fi iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ 30-something years mo ti ń ṣe nǹkan mi kì í ti pé mo sọ pé mo fẹ́ ṣiṣẹ́ bọ́ sí. a jẹ́ pé wòlíì bọ̀rọ̀ níṣẹ́ lọ́wọ́ o yàtọ̀ sí pé in Jesus name amen. bẹ́ẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ kan fún ẹ tí o bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run bá yàn ẹ́ ṣé o ti yẹ sí tí o bá níṣẹ́ lọ́wọ́ o ní. ìgbà kan tí àwọn tó yẹ pé ẹgbà yẹn lẹ̀ táwọn tó tán di ẹni yẹn tán wá bá yín padà pé àwọn fẹ́ kojú yín tó ṣẹlẹ̀ sí rí. àmọ́ tó tilẹ̀ sí rí mo ti gbà yàn sílẹ̀ rí tí mo sick kì í ṣe ẹ̀bẹ́jì ẹ̀bẹ́ta. ẹ̀gbọ́n ayé tẹ̀ yẹra fún ló tẹ̀ yára. ẹ̀bùn tó lọ́wọ́ fún mi nìyẹn nǹkan tí mo stop tí ìyá mi sọ fún mi tó ti ń sè tẹ́lẹ̀ nígbà tí mo ń tí èrò máa ń pọ̀ gan-an àwọn pásítọ̀ mi àwọn babaláwo àwọn afá mi tó bá túyàn tì wọ́n máa ń gbé wá bá mi màá tún bá wọn ṣe ìyá mi sọ fún mi pé kí n stop ẹ̀ tó bá ti wá direct tó fèsì ara ẹni wá bá yín. bẹ́ẹ̀ ni kí n máa ṣe lẹ́yìn àwọn olíwà bẹ́ẹ̀ tó ń bá ṣiṣẹ́ àṣetì wọ́n máa gbé wá bá mi ní babaláwo mi tó bá ṣiṣẹ́ gbàdúrà ó ṣáájú fún yàrá gbé wá bá mi àfáà mi bọ́n ṣe ń ṣe nìyẹn ìyá mi ló sọ fún mi mo ṣiṣẹ́ kan gbà kan náà mo tún ẹ̀ mo wá sick mo dé loot wọ́n tẹ̀sí gbogbo ara mi. wọ́n rí kankan. wọ́n rí kankan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fún mi Panadol àti Fensic
wọ́n lè gbé mi bí òkú dání lọ ní mi lè rìn wọ́n á ní kó gbé mi padà sílé so ìyá mi dẹ̀ sọ fún pé iṣẹ́ tó bá ti wá direct tí o ṣe àtọwọ́dọ́wọ́ tí a fọwọ́ ní kí n máa ṣe tó bá jẹ́ pé mò ń ṣe bí o anywhere ní èrò ìgbà yẹn kálukú wọ́n á ti gbowó lọ́wọ́ o omi àti gba 100,000 wọ́n á ti gbowó tán tó bá ní pé iṣẹ́ ọ̀dà àwọn aláwọ̀ ní bàbá kan ìyá mi ní tí ìgbà tó wà lọ́wọ́ wọn ṣé wọ́n gbé wọn wá wọ́n ti kọ́ gbowó so òun mo fi stop ẹ̀ tó bá ti jẹ́ direct kò wá wọ́n fipá ṣiṣẹ́ olúwa kí mo sọ fún yìí iṣẹ́ tá a specialize lé ní káàdì ẹ̀dìẹ̀ kíkan ṣe ẹ̀bùn tó wà ká tú sílẹ̀ ní ilẹ̀ tí gbogbo òjíṣẹ́ ọlọ́run ló lè dánrú ẹ̀ wò abalọ ni ọ̀run àwọ̀ òun mo sọ fún Jàbáàrù nígbà ayé ẹ̀ nígbà tó invite mi sẹ́pẹ̀ ìmí ṣe fọ̀tápọ̀ olóògbé Lágége síríkà ọ̀sán gbà yẹn Jubrila tá a lọ tá a torí ajúùsì mọ́ra wa gbà yẹn gbogbo wa là ń mọ̀ lú ara wa ó bá mi lọ sọ́wọ́ bẹ́ẹ̀ ni a lọ sí Kánò lọ àwọn kìnní àwa dé ìlú ọjọ́ tó ní ká wọ́n mọ̀ lú lẹ́pẹ̀ẹ́ ní àwọn àjẹ́ ilé àwọn ọkọ̀ wà wọ́n bẹ̀ sí wárí fún ni obìnrin kan wà wárí fún ògbólógbàjẹ́ lóbìnrin yẹn ní Jàbáàrù wa sọ pé torí orúkọ tó máa ń pè mí gbà yẹn youngest chief of Ondo state ló máa ń sábà ń pè mí youngest chief of Ondo state ní Jàbáàrù wa ní youngest of Ondo state wa ó ní kí n wo obìnrin dáadáa ó ló dà pé àjẹ́ ni ó ní tèmi wo ló sọ pé òun mọ̀ jẹ́ báwo ló ṣe kò ká àjẹ́ náà ó wá sọ fún mi ní Jàbáàrù nǹkan tó ń ṣe ìdílé kì í má jẹ o ọjọ́ táwọn àjẹ́ bá fẹ́ ṣe ṣéǹgè fún ẹ wà á lọ ráúráú ni o kí mo sọ fún yìí ó lójú òjíṣẹ́ Ọlọ́run tó lè sọ pé òun kojú àwọn àjẹ́ aláìrí láti àwọn kan wá wọ́n lọ síbi kan wọ́n náà sọ pé àjẹ́ bá wọn jà wọ́n ní pásítọ̀ ẹni ìdí sọ fún ọ pé òun mọ̀ ń pa o wọ́n máa wábi tí wọ́n lè ṣe kinní o ẹnì kan wá ní torí sùn wọn wá sẹ́dọ̀ mi pé wọ́n sọ pé mo mọ̀ ń pa àjẹ́ mo ní tí mo kọ sáńbọ́ọ̀dù ni tó ti ń sè ó lójú ẹni tó lè kojú wọn ẹni pé ìgbà tí mo ti ń sọ̀rọ̀ àwọn àjẹ́ tó ti ń sè tó bá jẹ́ pé mo fi wọ́n bóòsì lásán ni wọ́n á ti dẹ́sẹ̀ rí à fún mi àwọn mọ̀ pé èmi fúnra mi àti jà àti ṣe gbogbo ẹ̀ tó ti ń sè bó bá ń fàdí ẹ ṣe kìnnì kan ọjọ́ kan wọ́n á dẹ́sẹ̀ rí àfẹ́ nìyẹn ni kí mo sọ fún yìí wọ́n á dẹ́sẹ̀ rí àbúrúkú fún ni kò yẹ ṣàjẹ́ ló máa sọ pé ó fẹ́ ní ta káàtì tí ó ti ń sìn wọ́n dẹ̀ máa ń kìlọ̀ lẹ́ẹ̀mí wọ́n lè tó wá bá mi lẹ́ẹ̀mí pé wọ́n gbé nìkan bọ̀ o pé kí n má tú sílẹ̀ o èmi á dẹ̀ sọ fún wọn pé iṣẹ́ Ọlọ́run ni tó bá pàtẹ́yìn tí bá gbàdúrà fún tí ò bá jẹ́ ẹ̀yà ìṣẹ́ ló ń jẹ tàbí kó má la fọwọ́ fà máa tú sílẹ̀ bọ̀ tó bá la fọwọ́ fà mi ò lè tú sílẹ̀ so wọ́n máa ń ṣe wọ́n nì so bó ṣe rí nìyẹn. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.